Lóòótọ́ mi kì í ṣe ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ti rántí pé ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ti súnmọ́, ọkàn mi máa ń gba ọgbẹ́. Tí mo bá ń rí ọ̀pọ̀lọpọ̀ fídíò lórí ẹ̀rọ ayélujára, ìbànújẹ́ máa ń dé bá mi lórí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé kí ni tèmi? Ṣé mo léèyàn nínú àwọn tó dìbò ni? Mi ò ní, ṣùgbọ́n mo ní ẹbí nínú àwọn olùdìbò. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin aṣíwájú òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Bí ọkàn mi ṣe máa ń gbọgbẹ́, òun rọ̀ mí lọ́rùn láti sọ̀rọ̀ síta bẹ́ẹ̀, torí mo máa ń rí bíi pé tí n bá sọ̀rọ̀ síta, wọ́n á pa mí. Torí pé ọkàn mi kú gan. Ẹ rántí pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ló wà nílẹ̀ Yorùbá o. Ẹ rántí pé kì í ṣe ọmọ Ọ̀ṣun nìkan ló wà nípínlẹ̀ Ọ̀ṣun. Kúkúlájà yìí ti pọ̀ jù, èpè yìí ti pọ̀ jù, ìbẹ̀rùbojo yìí ti pọ̀ jù. Nítorí ipò ayé, èmi ò tẹ̀lé olóṣèlú kankan o nípínlẹ̀ Ọ̀ṣun. Mi ò dẹ̀ dojúkọ olóṣèlú kankan torí pé ẹ̀mí mi ṣe pàtàkì sí mi. Òkè oníwàásù yìí rere yìí. Mo wá ń sunkún fáwọn ará Ọ̀ṣun state. I was weeping for those in Osun state. Pẹ̀lú obìnrin olórí burúkú kan báyìí tó lọ ń gba ráìsì tó ń pín. With one man that was distributing rice. Obìnrin yẹn àwọn ọmọ ẹ̀ máa gbàdúrà kan tó lè rógolo láyé. Ẹ̀mí mímọ́. Àti gbogbo ẹ̀yin olóṣèlú wa tẹ́ fẹ́ sọ kádàrá wa sínú ráìsì. And you politicians that want to turn our destiny to rice. It's a disgrace to the nation. Ohun ìtìjú ni fún orílẹ̀-èdè. Irú obìnrin yẹn yẹ kó ti wà látìmọ́lé láti jẹta. Such a man supposed to have been locked up. Ní orílẹ̀-èdè tó bá ní tìjú. In a nation that has shame o. That you brought rice to the social media. Ó wá gbé rẹ̀ sí wá sí gbangba wálé à. And you are giving to people who wọ́n sọ fún wa pé ráìsì lẹ́gbàá yóò tẹ́ ẹ̀ bá ti dìbò fún wa àmọ́ yóò ní soríire ó tiẹ̀ parẹ́ gégùn. Ọmọ wọn ló tó fi ń gégùn torí ráìsì kóńgò méjì. Ẹ̀mí mímọ́. This is where we find ourselves. Ibi abára wa dé rèé o. Ibi táyì kan ti lọ forí gbéègùn wá fún ọmọ yín nìyẹn. That's just what people. Ẹ̀mí mímọ́. This is where we find ourselves. Ibi abára wa dé rèé o. Ibi táyì kan ti lọ forí gbéègùn wá fún ọmọ yín nìyẹn. That's just what people carry cash to your. Níbi tí ẹ ti ń gba Indomie olóṣèlú kiri. Collecting gifts from politicians. Ṣé kò yẹ ká ẹ mọ̀ pé ń bá máa fóúnjẹ bẹ̀yìn ká lè dìbò fún kò ní tí ó ṣe fún yín mọ́? Anyone that will bribe you for your vote has nothing else to offer. Ẹnikẹ́ni tó bá ti lè fún ẹ ní nǹkan pé kó o fi ṣe tóun tó jẹ́ pé ó rà ẹ ní. The bribe you dey got you. Definitely business yìí ti parí. Then your business is true. Ẹni bá ní nǹkan gidi tó fẹ́ ṣe fún ẹ. Anyone that has good things to offer. Á sọ fún ẹ pé. They will tell you. Ẹgbọ́n tí mo sọ. Hear me. Tó bá tẹ́ yín lọ́rùn. If you like what I say, tẹ̀lé mi. Follow me. Mi ò ní láti rà ẹ́. I don't need to buy you. What nonsense? Which country is this? Why did we find ourselves here? Bó la ṣe bára wa ń bí kí ló gbé wa débi gan? What a shameless and unintegrated country. Kò sí integrity kankan. Wọ́n ní ẹ̀yin ò gbóúnjẹ fún mi ẹ̀ ní wọlé. Ẹ̀yin ló gbóúnjẹ fún mi ẹ̀yin lè máa wọlé. What a crazy woman. The bed freeze. Because lè tọ́ọ̀nù orí àwọn òbí wa sí wèrè. If you have issue with anybody, it is politics. Èyí jẹ́ èyí ò jẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo kàn gbá ládùúrà wípé àwọn akẹ́kọ̀ọ́ ajẹ́ wòlíì mélòó la pẹ̀ fún olóṣèlú tó padà wò wá lẹ́yìn. Ṣé ìyẹn tí ní ká wọ́n máa fà padà síra pẹ̀ fẹ́ wọn lómi? lórí nípínlẹ̀ Ọ̀ṣun. Why are you carrying it on your head àpẹ torí pé o ṣẹ́ fáwọn kan ó dẹ̀ wá sọ gbogbo ó sọ orílẹ̀-èdè yìí ẹ̀yin ìjọba wa Bá a pẹ̀tù sí pé ọ̀run bínú o. Heaven is angry. Ọ̀run bínú o. Heaven is angry. Ayàpẹ̀lẹ̀ ilẹ̀ bá ṣe openly. Gbogbo àwọn ẹlẹ́mìíyà, àwọn Ẹ̀yin gbọ́dọ̀ ń dárúkọ ẹ̀ lè wọ́nu ẹ̀ pé kó stop ẹ̀ kó má ba integrity yín jẹ́ àtọmọlúwàbí yín. Abẹ́mọ̀ pé nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ pè mọ́yàn. Bẹ́ẹ̀ni. Imagine kí n mọ fáwọn èèyàn lówó pé ẹ lọ́ máa wọ̀nyàn wálé wọn kọ́ wa máa wá ṣọ́ọ̀ṣì.
kẹ́nìkan wá gbé síta gbé gbàgbà authority ló fún alówó ṣọ́ọ̀ṣì ẹ̀ láńlọ́ o. You will definitely know that I'm not called by God. Ẹ tún mọ̀ kọ́ lọ́wọ́ òpè mí nìyẹn. Ẹ̀gbọ́n n tó ń forúkọ yín ṣe yẹn ọ̀dà ẹ̀gbọ́n mi dẹ̀ ní bùrọ̀dá yẹn ní ọjọ́ ẹ̀mọ́ tí mo lè sọ sí. Àjọ̀dàgbà ní kiri ni. Tẹ̀wọ́ ẹ̀ méjèèjì báyìí. That's why I don't know what to say. You may have good ambition but associated with bad people. O lè ní ìpinnu tó dáa kọjá àwọn èèyàn kéèyàn ló kó mọ́ra. It's a shame to the nation. Ohun ìtìjú ní pẹ́ẹ́jọ orílẹ̀-èdè. Openly. Nítorí Ẹ̀ fún àwọn èèyàn ráìsì kan lè dìbò fún. You are giving them rights for votes. O dẹ̀ tún sọ jáde. And you can even say it out. Ṣé tẹ bá dẹ̀ wọlé ẹ máa tó máa fún ọ ní ráìsì yẹn lọ sá? After you are elected, will you continue giving them rights? Bí ẹ bá fún ọ ní ráìsì yìí lọ every week, a máa mú nǹkan lẹ̀ o. Tẹ bá ti lè wọlé gbogbo àtẹ fún ráìsì torí ìbò yẹn, ẹ máa fún ọ ní ráìsì yẹn lọ. Bẹ́ẹ̀ni. Kákúkú mọ̀ pé lẹ́yìn ni wọ́n ti máa jẹun bẹ́ẹ̀ tí ẹ ṣe lù. Àtẹ̀yìn abiyamọ aláìlójútì. Aláìlójútì. Ẹ̀dẹ̀ pọ̀ ń bí ẹ̀yin lẹ́ ń ba kọ́ńtì yìí jẹ́. And you shameless parents that are just collecting it from them. Ẹ̀yin ni. Ẹ̀yin. You are the ones corrupting the country. Ẹ̀yin lẹ jókòó yìí. Pápá yìí obìnrin. Especially women. Ara àwọn ọkùnrin aláìnírònú náà bẹ́ẹ̀ o. Ráìsì. Dẹ̀líkà méjì. You sell your conscience for 2 delica of rice. Irú àwọn tó lọ gba ráìsì yẹn tó bá tó rẹ́ lómi tó ń pínwó lọ́la wọn á tún fún wọn Wọ́n á tún lówó. lọ gbà á bẹ́ẹ̀ ni. Tó bá tún dọjọ́ ìbò tó kù díẹ̀ kan dìbò fún bí tán ti gba ráìsì. Tán bá ní kan gbowó mi, wọn á gbowó wọn á tún lọ tẹ̀ka síbò mi. Èpè yẹn dẹ̀ ń dúró dà wọ́n mọ́ wọn. And the curse is already waiting for their children. Àwọn ọmọ ti jẹ ráìsì tán orí burúkú ń dúró níwájú. Ẹ̀mí mímọ́. Wòlíì tọ́jà jẹ́ pé ráìsì àbáàgì ńlá kan àmọ́ kò tó kan sépèlé wọn lórí. Àbí? mo Àbí kàn tẹ́lẹ̀ bá tí wọ́n ní ládùúrà $1 million àmọ́ pé bẹ́ẹ̀ bá gbé wọn sépè. gbogbo ègún burúkú tí wọ́n ń fà síra wọn lórí nípínlẹ̀ Ọ̀ṣun Elédùmarè má jẹ́ kó ṣẹlẹ̀ hàn lórí o, ṣùgbọ́n kí ibi ó bá oníbi kí ìkà ó ká oníkà. Ọlọ́run ẹ bá pẹ̀tù sípínlẹ̀ Ọ̀ṣun o, ẹ má jẹ́ ká rógun nípínlẹ̀ Ọ̀ṣun o, ẹ má jẹ́ ká rí ìtàjẹ̀ sílẹ̀ o. Gbogbo àwọn ẹlẹ́mìí gíga, àwọn ọlọ́kàn gíga, ẹ bá wa pẹ̀tù sí wọn lọ́kàn o. Sálámù káọ́lá bírọ̀ bírọ̀ yìí.